Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló jáde lọ́dún tó kọjá o. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pè wá wípé ǹjẹ́ àní tún ọdún ajé ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló ti jẹ gbèsè lórí ọjà tó ń tà kò yẹ kó rí bẹ́ẹ̀. Ajé ilé mi ṣe ibùjókòó. Ajé aṣèkèmí lágbára dé máa rẹ lọ́nà lágbára dé máa rẹ lálẹ́ ní ẹ̀mí ńlá kìsà. Ajé gbogbo níṣọ̀ èmi sọ ọ̀fẹ́jú gbogbo èèyàn rí mi jẹ́ ká máa rí mi dùnnú jẹ́ kí n lájẹ́ lágbo ẹ̀yà máa ṣe tí bàbá bá ti jáde bàbá máa fi àṣẹ sí ẹ̀yà máa.
Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's all. And if you have a big show coming up, any event, you can call us.